بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي بقبوا يقول بقوا وانا قلي لو بيبقى سيلة سهري نبي فكر المعاملات المالية تيام بالو إذا فهم بالو إن شاء الله تعالى قلنا ني أرتيو دي رما الجمع بين السلف والبيع tí ń jẹ́ eléyìí ni kí èèyàn ó kó ìyani ní nǹkan pọ̀ mọ́ títà nǹkan fún yàn àbí gbígbé iṣẹ́ kan fún yàn. Àlàyé eléyìí ni pé ìsìláàmù ó ṣe léèwọ̀ fún wa kó jẹ́ pé èèyàn ó ti bi ìyani ní nǹkan ìyanilówó yóò ti bẹ̀ máa tún jàǹfààní kan tí ó ní tí ó dá májẹ̀mú fún. Táyé ká àǹfààní lásán yóò àti ṣàlàyé ní ọ̀rọ̀ kan tó ṣáájú pé téèyàn bá yáyàn ní nǹkan tó ń tọ̀hún tinú ara ẹ̀ rò pé ó yẹ kí n fẹ́ tí ó yẹ mí ní nǹkan ní ẹ̀bùn yìí eléyìí ò sì tó burú bí eléyìí. Àmọ́ èyí tí wàhálà bẹ́ẹ̀ ni pé ó ní pè ní al-manfa'atul mashruta àǹfààní tó jẹ́ pé wọ́n ti dá májẹ̀mú pé lámarín ó fẹ́ yá owó yìí tó sì yá owó yìí tí ó fi san onìkan báyìí eléyìí báyìí kò bá ojú mu tó jẹ́ pé bá fi mádámájẹ̀mú pé yóò máa san nǹkan èlé yóò máa fi interest kún owó tó yá eléyìí ìwọ nínú ṣẹ̀ríà Islam. Lábàlẹ̀ eléyìí ọmọ ìyá mi ó ní wípé tí èèyàn bá wá yá èèyàn ní nǹkan tó wá dá májẹ̀mú sí yíyá tó yá pé ó gbọ́dọ̀ ra nǹkan kan ó gbọ́dọ̀ fowó ìra nǹkan kan lọ́dọ̀ ọ̀hún eléyìí náà kò bá ojú mu nípasẹ̀ wípé téèyàn bá ti yá àyàn ní nǹkan ó free láti lò fún tó bá fẹ́ lò fún tó bá wù ú ó lè fi ra nǹkan lọ́wọ́ ẹni tó yá nǹkan lọ́dọ̀ rẹ̀ tó bá wù ú tí èyí sì pé ó di májẹ̀mú pé kó lè bàjẹ́ pé ó fi wá ojú rere àbí àwọn nǹkan tó jọba tó pé yóò fi jẹ́ pé yóò fi ṣàǹfààní kan níbi pé ó yá ní nǹkan wọ́n ti jẹ́ pé eléyìí báyìí ni ẹni tó bá jẹ́ pé ó yá èyí nìkan tó ń gbarú àǹfààní bẹ́ẹ̀ oúnjẹ rìbá ni o. Kí àlàyé yóò lè máa yí wá dáadáa sí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé gbogbo ìyani ní nǹkan tó ti jẹ́ pé ti mú májẹ̀mú àǹfààní kan lọ́wọ́ pé ń yá ọ ṣùgbọ́n sì sí báyìí fún mi èèwọ̀ ni wọ́n jẹ́ pé àǹfààní bá ti jẹ́ pé ó dá májẹ̀mú fún pé ń yá ọ lówó yìí ṣùgbọ́n ó tà kábàáyì fún mi níyàn olówó ìṣùgbọ́n ọba ń ṣe iṣẹ́ kiri báyìí tàbí pé bóyá ó lè jẹ́ pé yóò fẹ́ ra nǹkan ni pé níyàn olówó yìí o ṣùgbọ́n o gbọ́dọ̀ ra nǹkan yìí lọ́dún ọjà mi tàbí níyàn olówó yìí o gbọ́dọ̀ bá mi ṣe iṣẹ́ o gbọ́dọ̀ bá tún ilé mi ṣe o gbọ́dọ̀ bá ka àga náà ilé mi o gbọ́dọ̀ bá ń ṣe kiri báyìí kí báyìí pé yóò gba owó ń bẹ̀ kí sí pé yóò ṣe lọ́fẹ̀ẹ́ o báyìí pé yóò gba owó ń bẹ̀ Islam ṣe léèwọ̀ kéèyàn máa kó ìyani ní nǹkan pẹ̀lú májẹ̀mú ríra nǹkan àbí ṣíṣe iṣẹ́ tó yẹ pé yóò gba owó kan lórí ẹ̀ a gbọ́dọ̀ kójọpọ̀. Kí ló fà á wọ́n ṣe wípé owó ọjà tó rà yìí ìrújú ń bẹ wípé ṣé owó tí yóò jẹ́ gan-an níbí àbí papọ̀ ya lówó yóò àfẹ́ yọ àǹfààní ń bẹ yóò fẹ́ fi kún owó ọjà ó lè jẹ́ pé tó yá ìrọ̀fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹni tí ó yá ní nǹkan ìrújú bẹ́ẹ̀ báyìí náà pé nígbà tó yá lówó òun tó fẹ́ wá ra nǹkan lọ́wọ́ ẹni tó yá nǹkan lọ́wọ́ ẹ̀ ìrújú wà bíi pé ṣé iye tó yẹ kó tà fún lọ́tà fún bí àbí papọ̀ yá ní owó wá dín owó kù fún un kó lè bàjẹ́ pé yóò jẹ́ bí àǹfààní fún papọ̀ yá òun ní nǹkan tó bá ti ń jẹ́ pé àǹfààní ń wá lọ́nà báyìí lọ́dọ̀ àwọn àfáà ní tí wọ́n sì sí ní rìbá tàbí ojú ọ̀nà tó lè tìyàn lọ síbi jíjẹ rìbá wọ́n sọ pé ọ̀nà tó bá jẹ́ pé ó yà tààrà ní yóò yà tààrà tí ò ní dè mọ́ títà àbí iṣẹ́ kan tó nígbà tó wá tó wá rí báyìí a fẹ́ mọ àwọn àpèjúwe tó jẹ mọ́rùn nǹkan báyìí ní tọ́wọ̀n yẹn máa sì lọ́wọ́ wípé àjọ táwọn máa dá tó jẹ́ wípé ń bẹ́nu àwọn tí wọ́n ń dá àjọ tó sọ wípé
ẹ mọ àwùjọ tí a fẹ́ dá yìí o májẹ̀mú tí mẹ́bẹ̀ ni pé ẹ fi máa ra nǹkan nínú ọjà mi irú eléyìí báyìí kò dáa o wọ́n ní pé ẹ máa dá owó jọ ó tẹ́ka tí ń kó owó yìí yóò máa fi ra nǹkan nínú ọjà èmi tí mo wà náà kan tájọ́ ń dáwó yìí tájọ́ ń yára lówó yìí eléyìí ò dáa o torí pé ìtawí yìí ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ èwo ló dáa wọ́n lè máa dá àjọ pé a fẹ́ máa jọra nǹkan o àwọn kan ti bẹ́ẹ̀ ká ti ń kó àjọ pé nǹkan báyìí ló fẹ́ fi rà àbí pé kí gbogbo wọn kó jọ kó lọ fi ra tí wọ́n fẹ́ fi rà ní òsì burú bẹ́ẹ̀ àmọ́ nínú àwọn tí wọ́n jọ ń dájọ kẹ́lẹ̀ kan á sọ pé àjọtẹ̀ ń dá yìí o májẹ̀mú tí mẹ́bẹ̀ ni pé ẹ ní gba cash bí kò sí pé fi mú nǹkan nù ọjà òun tájẹ́ pé ní ìbámu náà ti ń dájọ ó ti bọ́ sínú ẹ̀yà ní nǹkan tí ń ṣàǹfààní lára rẹ̀ tọ́jẹ́ pé èèwọ̀ nínú o mo rò pé àlàyé ìtòye ní ẹ̀ẹ̀kan sí Islam ó ṣe ìyani ní nǹkan ó ṣe lẹ́tọ̀ fún wa ṣùgbọ́n ó ṣe léèwọ̀ fún wa ó jẹ́ wípé èèyàn máa jẹ àǹfààní nípasẹ̀ pé ń yáyàn ní nǹkan ó fi jẹ́ wípé tẹ́nìkan bá àǹfààní táwa ń sọ yìí pé èèyàn gbọ́dọ̀ dá májẹ̀mú pé lámarí mo fẹ́ yá olówó yìí ó fi ìbáyìí kún èèwọ̀ ni bẹ́ẹ̀ ò ti gbọ́dọ̀ dá májẹ̀mú yìí bákan náà bẹ́ẹ̀ náà lè gbọ́dọ̀ dá májẹ̀mú pé lámarí àti tá a fẹ́ máa dá ìyàbò tí wọ́n fẹ́ yá ọ yìí o gbọ́dọ̀ fi ra kan nínú ọjà mi eléyìí náà èèwọ̀ ni torí pé ó wà nínú násùtọ̀ wá nínú hadith Amr bin Shu'aib an abi an jaddih ó sọ pé àbí ọ̀sán sọ yí pé la yahillu salafun wa bay' kò tọ́ kéèyàn máa kó tí yíyáni ní nǹkan pọ̀ mọ́ títa nǹkan fún òyàn àwòrán tí ó nípọ̀ nínú ẹ̀ lè ta wí pé ọjà lówó ọjọ́ ń dájọ́ ó wá sọ pé owó àjọ tó gbà yìí yóò fi ra nǹkan nínú ọwọ́ ọ̀hún eléyìí kò dáa o àbí pé ọjọ́ ń dájọ́ wọn pé owó àjọ táyé ń gbà yìí ó gbọ́dọ̀ àbí àjọ tájọ́ ń dà yìí ó dìbò pé tọ́wọ́ fẹ́ ṣiṣẹ́ kan ó gbọ́dọ̀ máa gbé fún ìkànnà àwọn tí wọ́n jẹ́ ń dájọ́ pé dandan gbọ́dọ̀ jẹ́ pé ẹni tí ó wà àjọ wa yìí ó gbọ́dọ̀ jẹ́ pé tọ́wọ́ fẹ́ ṣiṣẹ́ kan kò gbọ́dọ̀ gbéṣẹ́ fara àta eléyìí kò dáa o táwọn pé ẹ̀yà ni ní nǹkan tí ń dì máa ń fa nìkan tí wọ́n ti dá májẹ̀mú fún eléyìí ó ti di rìbá o yá ní nǹkan tó yá tààrà ó sì gbá tó yá àwọn kan ti ní pé tí ń bá ń fa nìkan lọ́wọ́ àbúwó kan àbíkílé kan eléyìí ọ̀bùjú o lọ́bàá yóò sànù ọlọ́mọ sọ́lẹ̀ aláàmúlò